Àwọn afẹ̀míṣòfò tó jí ẹlẹ́mu méjì gbé nípínlẹ̀ Delta. Àwọn afẹ̀míṣòfò tó ti ṣọṣẹ́ ní Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn adẹ́mu méjì gbé, àmọ́ wọ́n ti pa ọ̀kan lára àwọn méjèèjì nítorí pé ẹgbẹ̀rún 10 náírà ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ fi sílẹ̀ fún owó ìtúsílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, àwọn adẹ́mu méjì yìí ni wọ́n lọ sínú igbó láti dẹ́mu gẹ́gẹ́ bí ìṣe wọn kó tó di pé àwọn agbébọn ya bò wọ́n tí wọ́n sì gbé wọn. Wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n ń da omi àlàáfíà àwọn agbègbè kan nípínlẹ̀ Delta àti Ẹ̀dó láti oṣù díẹ̀ sẹ́yìn. Wọ́n sọ síwájú pé lójú ẹsẹ̀ tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí ní gbogbo ẹ̀ṣọ́ aláàbò ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní kò pẹ́ ni wọ́n rí ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé níbi tó ti dìdàkudà sí, àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n tọ́jú rẹ̀ tán ló sọ ìrònú ìbànújẹ́ bí wọ́n ṣe pa ìkejì rẹ̀ nítorí owó ìtúsílẹ̀ ẹgbẹ̀rún 10 náírà tí mọ̀lẹ́bí rẹ̀ fi sílẹ̀. Wọ́n ti wá ń fún àwọn tí wọ́n rí gbà padà ní ìtọ́jú tó péye báyìí, táwọn ẹ̀ṣọ́ aláàbò sì ń tẹ̀síwájú láti lè rí àwọn agbébọn ọ̀hún gbé.